Èèyàn lé ẹ kú dédé wòyí o. I am welcoming you back to my channel. Good afternoon, good evening, good morning. According to the time where you are, I am greeting you. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi, thank you so much. God Almighty will bless you. Ọlá yín òkè òkè ló máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gist tèní is ṣé lóòótọ́ Queen Naomi máa lọ bá Princess Adeola ní Canada àbí wọn ò ní lọ bá wọn ní Canada yín èèyàn. Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí nìyí. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist you can get it. And I say thank you to all my new subscribers and my old subscribers. God Almighty will bless you. Okay. Lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni Ọmọṣọlá. I normally speak Yoruba on my channel and sometimes English. God Almighty will bless you all. Thank you so much. I normally talk about celebrity or royal palace gist. God Almighty will bless you all. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Kábíyèsí ní kí Princess Adeola kan invite Queen Naomi lọ sí Canada o, so that kábíyèsí á fi wò bóyá wọn á lọ bá wọn ní Canada. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé kábíyèsí gbọ́n gan. Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi àfi tá a bá ń parọ́ tanra wa. Ìfẹ́ òtítọ́ ni kábíyèsí ní sí Queen Naomi. Kábíyèsí fẹ́ kí Princess Adeola kan invite Tadenikawo àti Queen Naomi lọ sí Canada, so that kábíyèsí á fi lọ bá Queen Naomi ní Canada. Ẹ mọ̀ pé Dr. Elizabeth wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Àwọn ẹlòmíì tí ẹ̀ ń jáde wọ́n ń bú Dr. Elizabeth, ṣùgbọ́n gbogbo àwọn tó ń bú Dr. Elizabeth yẹn ẹ̀ ní rònú. Torí tẹ bá ní rònú ẹ̀ ní bí wúmà yẹn. Kò sí nǹkan tí wúmà yẹn ṣe nà. Wúmà yẹn ò bú Queen Naomi nà. Ó ń support Queen Naomi ni. Ẹni tó bá dẹ̀ ti ń support Queen Naomi, àwa máa support ẹ̀ ni. Dr. Elizabeth ẹ̀yin máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́ntì yẹn, má wo gbogbo àwọn tó ń bú yín o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ máa ṣe lọ. Ẹlòmíì wà nínú àwọn tó ń bú yín tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kò lè ṣe, tó jẹ́ pé ara ẹ̀ gbóná burúkú ni. So bá ṣe ń sọ gist wa lọ, wọ́n ní kábíyèsí ní kí Princess Adeola invite Queen Naomi lọ sí Canada o fún vacation pẹ̀lú Tadenikawo. At least tó bá lọ sí Canada yìí, àwọn àti kábíyèsí wọn á ríra, wọn á lè sọ̀rọ̀, wọn á mọ ibi tí wọ́n máa yọjú gbogbo ọ̀rọ̀ yìí sí. Nítorí pé ẹ mọ ìgbà tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tó jẹ́ pé back and front ni. Even gan bàbá kábíyèsí gan inú bí wọn, torí pé wọ́n fẹ́ kí kábíyèsí tètè gbégbèsè kí wọ́n wá ibi tí wọ́n máa kó gbogbo àwọn olórí lọ, so that wọ́n á lè yanjú gbogbo wàhálà tó wà ní palace yẹn. Queen Naomi á lè padà sínú palace. Ibi tí ọkàn kábíyèsí wà nìyẹn. Ọ̀dọ̀ Queen Naomi lọ́kàn kábíyèsí wà. Kò dẹ̀ sí nǹkan tó bá dé nù bẹ̀, because ìfẹ́ wọn ni, ọkàn wọn ni. Gbogbo wa la deserve láti nífẹ̀ẹ́. And kábíyèsí ò dàgbà jù láti ní ẹni tí wọ́n fẹ́ràn dénúdénú. Ìtorí ẹ̀gbọ́n ni Dr. Elizabeth fi support kábíyèsí láti make sure pé wọ́n wà happy, because tí kábíyèsí bá wà happy, ó ní Dr. Elizabeth máa wà happy. Ìtorí ẹ̀ ni Dr. Elizabeth fi support wọn wípé nǹkan tí kábíyèsí bá fẹ́ lòun máa bá wọn fẹ́. And right now àmọ́ bóyá Queen Naomi máa gbà o, àmọ́ bóyá wọn ò ní gbà o láti lọ bá Princess Adeola ní Canada fún vacation pẹ̀lú Tadenikawo. Àmọ́ bóyá wọ́n máa gbà. Ṣùgbọ́n tí Princess Adeola tí wọ́n bá sọ fún wọn pé kí wọ́n wá sí Canada, tí Queen Naomi bá gbà, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́.
tí Queen Naomi bá dẹ̀ láwọn ò lọ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá kábíyèsí náà ti dá sí i pé kí Queen Naomi tẹ̀lé kábíyèsí lọ sí vacation torí tán bá jọ lọ wọ́n á lè sọ̀rọ̀ wọ́n á yanjú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nítorí ọmọ wọn náà Tádé tán bá lọ at least wọ́n á lè spend time pẹ̀lú ọmọ yìí ẹ mọ̀ pé kábíyèsí ti miss ọmọ yìí everyday ní kábíyèsí ń jẹ ọ̀rọ̀ Tadenikawo lẹ́nu àti Queen Naomi ṣé lóòótọ́ nítorí Tadenikawo ni kábíyèsí fẹ́ lọ sí vacation pẹ̀lú Queen Naomi ẹ̀yin èèyàn lé a lè sọ o ṣùgbọ́n ibi tí ìfẹ́ èèyàn bá wà ní sùúrù èèyàn wà nǹkan tí Yorùbá ń sọ nìyẹn tí kábíyèsí bá tiẹ̀ wá fẹ́ lọ sí vacation nítorí Queen Naomi kò sí nǹkan tó bá dì ń bẹ́ẹ̀ náà so èmi mọ̀ pé ọ̀rọ̀ yìí á yíyanjú nítorí bàbá kábíyèsí ti bá wa dá sí bàbá kábíyèsí dẹ̀ ti ní kí kábíyèsí gbégbèsè pé kí wọ́n méṣẹ́ pé gbogbo àwọn olórí wọn wá bí kó wọn sí so that wọ́n á yanjú gbogbo wòtòwótò tó wà nù palace Queen Naomi á lè padà sí ọ̀dọ̀ ọkọ wọn ẹ̀yin èèyàn lé ẹjọ́ a ní ká mú wá fún yín ni o bàbá ṣe gbọ́ sí a máa fún yín ní update o etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yàn ní kan ìsàlẹ̀ àpò òkè òkè lọ́lá gbogbo yín á máa lọ ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o ọlọ́run elédùmarè á wà pẹ̀lú yín o thank you so much God bless you all.